Olúwa ṣeun, kò sọ́gbọ́n tó lè dá, kò sí ìwà tó lè hù, kò sọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn o. Bẹ́ẹ̀ ni àǹtí Queen Naomi, ẹ̀yin ni mo bá wá sọ̀rọ̀ láàárọ̀ yìí o, kẹ̀tẹ́tì kẹ̀gbọ́ ẹ̀tẹ́tì bẹ̀lẹ̀ jẹ́. Ṣé rí àǹtí wa Queen Naomi, olórí wa, ọmọ dáadáa, ọmọ rẹ bí iyán, òun ni o, kò sí nǹkan tí èèyàn lè ṣe tí Naomi máa ṣe tó yẹ kí ẹ gbà sí bínú, ẹ má bínú ẹ̀yin èèyàn wa. Wọ́n láwọn èèyàn sọ pé Queen Naomi ó ti fẹ́ ṣàṣejù o, ó ti fẹ́ ṣe o, ó ti fẹ́ mọ̀ o, kíní ìkòkò bàbá àṣàsùn. Báwo lẹ ṣe máa sọ pé Naomi ń ṣàṣejù? Ọmọ yẹn kíákíá tí kábíyèsí bá ti ṣe báyìí, kíákíá ni kábíyèsí máa bẹ̀, ó dẹ̀ máa gbọ́. Àìmọye ìgbà tó máa ti bínú lọ sí Àkúrẹ́. Tí kábíyèsí bá dẹ̀ débẹ̀, ó máa sáré gbọ́, ó dẹ̀ padà bọ̀, ọmọ jẹ́jẹ́. Wọ́n rò pé bóyá ó gọ̀ ni. Ṣé tútù? Wọ́n ní téèyàn bá tutù jù, wọ́n máa ń sọ dàgọ̀ mọ́yàn lọ́wọ́. That is nǹkan tó fi mọ́ mi kọrin yẹn, pé kò sọ́gbọ́n tó fẹ́ dá. O ò lè táyé lọ́rùn. Bẹ́ẹ̀ ni. O bá tutù, kò mọ̀ wọ́n kó tó tutù. Bọ́lọ̀ ń ṣe dá ẹ̀, wọ́n máa ní kí ni ọdẹ níjàre, ó gọ̀. O ò tútù, o tún ṣe kí wọ́n máa ní kí ni aṣíjú etí ẹ̀ ti pọ̀ jù. Èwo ni akọ, èwo ni gbogbo ẹ̀. Èwo lẹ fẹ́ kí ọmọ ọlọ́mọ ṣe, èwo lẹ fẹ́ kí Naomi ṣe. Àwọn tó gbẹnu sókè pé Naomi ti ṣàṣejù, bẹ́ẹ̀ ni lójú tí ta ló lè bí irú ọmọ bíi Naomi yẹn tó máa fi ilẹ̀ pé kí ìyá máa jẹ. Àbí ta ló máa tọ́ pé kí ọmọ ẹ̀ kó máa rírú ìyà tí Naomi ń jẹ lọ́wọ́ àwọn èèyàn kéèyàn. Kì í ṣe pé kábíyèsí ò fìyà jẹ Naomi. Bẹ́ẹ̀ ti gbójú gbogbo, ta ló máa sọ pé káwọn èèyàn kan máa gun Naomi gàlégàlé? Kí ló dé? Ṣáwọn náà bí Naomi ni àbí wọ́n bí Ṣóyìn mẹ́jọ àbí Naomi bá wọn dé ni? Kábà sọ pé Naomi jẹ́ husband snatcher. Ọ̀tọ̀ ń pè wọ́n ní husband snatcher. Báwo ló ṣe jẹ́ husband snatcher? Ṣó bá yín bẹ́ẹ̀ ni? Ẹ̀bẹ́ yìí lẹ wá bá yín lé husband snatcher, ẹ̀yin lẹ tún ní ọ̀rọ̀. Nǹkan tọ́lọ̀ máa fi fìyà jẹ gbogbo wọn nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pè Naomi ní husband snatcher. Àdàbí tí Naomi bá bá yín ní ilé kábíyèsí, òun nìkan ni. Àdàbí tí kìí ṣe pé ẹ̀yin lẹ lé Naomi kúrò ní ilé kábíyèsí pẹ̀lú gbogbo ìwà pálapàla ọ̀túnmọ̀pọ̀ yìí. Kí ló dé? Kí ló dé? Kí ló dé tẹ́ ẹ fi ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀? Ẹ̀yin náà gbàgbé pé ẹ ti bímọ o. Ẹ̀yin náà bímọ tẹ́ wá sọ pé ẹ ti wálé ayé mọ́yà, pé ilé ayé yìí tẹ̀yin nìkan ni, pé kò sẹ́ni bọ́dì tó túbà yín dù, kò sẹ́ni tó ní. Àwọn ọmọ tẹ́ bí ilẹ̀ ńkọ́. Ṣé mọ̀ pé Nemesis yìí máa ké o? Ó máa ké lọ́jọ́ iwájú o. Kẹ́ mọ̀ pé àtúbọ̀tán ó ń bọ̀ wá ké lórí ọmọ ẹnikẹ́ni tó sọ pé kí Naomi má gbádùn ní ààfin yẹn. Ẹ̀san máa ké o. Ẹ̀san máa ké. Tẹ́ ẹ̀ bá yá tètè jáwọ́ nu pálapàla. Ẹ má fi wàhálà lẹ̀ fún àwọn ọmọ yín. Àwọn ọmọ tó máa ṣàlùbáríkà lọ́la. Ẹ̀yin lẹ fẹ́ fọwọ́ ara yín fa ọwọ́ aago ọmọ yín sẹ́yìn. Torí ẹni tó bá ṣiṣẹ́ tó gbin ẹ̀fọ́ ìkà, pé tó bá pẹ́ títí ọmọ ẹ̀ máa jẹ níbẹ̀. Kì í ṣàwàlà só ti wà látètè kọ́ṣe, ó ti wà nílẹ̀ títí ayérayé. Wọ́n lẹ́ni ẹ̀dá tó gbèrò ìkà fún ọmọ nìkejì. Kò sí bó ṣe lè pẹ́ tó, ọmọ ẹ̀ náà máa jẹ ń bẹ̀. Ẹ jẹ́ ya tètè jáwọ́ kẹ́yẹ bà future àwọn ọmọ yín jẹ́. Kẹ́yẹ má pa àwọn ọmọ yín lára. Torí àwọn ọmọ ọ̀sìn wọn kò sí nǹkan tó mọ̀. Ẹ wo gbogbo bálabàla tí Ashley ń ṣe. Ọmọ kékeré, ọmọ jòjòló tó wá sílé ayé ẹ̀. Ẹ̀yin lẹ ṣe okùnfà, ẹ̀yin lẹ ṣe ọlọ́kọ̀. Ashley wọ́n ló ṣe ọlọ́kọ̀ tí Adémákẹ́ wá fi wáyé. Wo bó ṣe ń hùwà jálajàla tó ń hùwà burúkú fún sí ọmọ yẹn lára. Ẹ wo ọmọ yẹn ń sìn tí ò mọ nǹkan kan. Very good child, innocent boy. Ẹ wo bí ọmọ yẹn ṣe wà bẹ́yẹn. Kò sí nǹkan kan tí ọmọ yẹn ṣe, kò mọ nǹkan, kò ṣe kíní. Naomi dẹ̀ wá gbin èso burúkú sílẹ̀ fún ọmọ yẹn. Ó fẹ́ sọ ọmọ yẹn lórúkọ burúkú. Ó fẹ́ sọ ọmọ yẹn di
di nǹkan tí Ọlọ́run ò dá sí ọmọ yẹn lára. Ẹ wo nǹkan tí Ashley ń ṣe fún ọmọ yẹn. Ṣé kìí ṣe pé ẹ̀fọ́ ọkà ló ti ń rò lẹ̀ fún ọmọ yẹn kọ́mọ yẹn má lọ jẹ ọmọ innocent child, káwọn ọmọ yẹn má lọ ní ara nǹkan tó ń pè ní àwọn ègún ìdílé ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n ní àṣeélẹ̀ òun làbọ̀ abá o. Ẹ̀yin tẹ́ ń ṣèkà tẹ́ ń ro ẹ̀fọ́ ìkà fọ́mọ nìkejì, ẹ ti gbàgbé pọ́mọ yín máa jẹ nínú ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń fìyà ń jẹ Naomi. Ó wà ń bẹ̀, ó ti wà, wọ́n Bíbélì sọ pé ó ti wà látètè kọ́ṣe, ó ń bẹ sísìn bẹ́ẹ̀ yóò sì máa ti Ọlọ́run máa yẹ kéègùn burúkú wà lórí wa títí láéláé. Torí ẹ̀ ni àwọn Christian wọ́n máa lọ ń ṣe deliverance, wọ́n máa káàsì gbogbo ègún tó ti pẹ́, ogún ọjọ́ ti pẹ́ nínú ayé yìí tí gbogbo ìyá àti bàbá yẹn ti ṣẹ̀, kọ́lọ̀ má yẹ kó lọ ké lórí àwọn ọmọ. Wọ́n ní Bíbélì gan sọ, wọ́n ní àwọn bàbá wa wọ́n ti jẹ èso àjàrà kan kìíní kan pé àwọn ọmọ wọn lè yín nǹkan. Wọ́n jẹ́ tó àwọn ọmọdé yín wá ń kọ láìsí àwọn ọmọ ló jẹ́. Kí ló dé tẹ́ wà lé ayé mọ́yà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bí fún Naomi, ọmọ yín náà máa jẹ́ ń bẹ̀. Kì í ṣe pé ẹ̀yin lẹ fi fọwọ́ yín fà. Instead kẹjọ wà ní túbínùbí kólúkálukú ṣe tiẹ̀, ẹni rárá o, àfi kí Naomi ń lọ fún ẹ̀yin lẹ máa lọ fún Naomi tó bá jẹ́ yẹn, ẹ̀yin lẹ máa lọ tógo bá ń jẹ́ ti Jésù Kristi lókè, Ọlọ́run ológo jùlọ, ẹ̀yin lẹ máa lọ fún. Gbogbo gbogbo nǹkan tó wà lọ́kàn yín tẹ́ fẹ́ ṣe fún Naomi ó máa padà sórí back to sender lórúkọ Bàbá tí Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Wọn ò jẹ́ kọ́mọ yẹn ní ríṣẹ́ Naomi o, Naomi gbogbo ìtìná tó ń sọ pé Naomi ṣàṣeyírọ́ ni o. Òtùmọ̀pọ̀ wọn yẹn òun ló rí mùtù Naomi. Báàlì yẹn ṣe máa sọ wọ́n ṣe débi pé kò sí wọ́n ṣe lè bẹ́ẹ̀ kó gbà, ẹ mọ̀ pé ó ti ní nǹkan sínú. Ó ti mú nǹkan mú dání lẹ́sẹ̀, ó ti rí nǹkan mú dání lẹ́sẹ̀ pé ẹ wo gbogbo àwọn tó ń bẹ Naomi ní la wọ́n lọ gbé ọkọ̀ tó bẹ̀rẹ̀ sí ní páàkì àwọn èrò ẹ̀ tó kù láàfin. Báwo ló ṣe fẹ́ báwo ní ṣẹ́fì ìpojú Naomi ni wọ́n túbọ̀ ṣe ó rí Naomi Ashley rí Naomi lójúkorojú lọ gbé ìbọn jáde lọ́sàn-án gan lójúkorojú kó yá. Wọ́n ní ṣe ló na ìbọn sí pé kó máa páàkì èrò ẹ̀, kó na ìbọn sí kó máa páàkì èrò ẹ̀ pé àwọn ò fẹ́ rí láàfin. Naomi náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní páàkì èrò pẹ̀lú ìbẹ̀rù bójú gbogbo ogun tó ń gbé tì, ogun físíkà, ogun òtùmọ̀pọ̀, gbogbo ẹ̀ pátápátá náà gbé tì. Ẹ wá ní Naomi ń ṣe àṣejù. Naomi ò ṣàṣejù o. Naomi ò ṣàṣejù. Dídá ti tèmi, èmi ò fẹ́ kí Naomi fi ọkọ ẹ̀ lẹ̀ torí ogun yẹn máa ṣẹ́ fún. Ogun yẹn máa ṣẹ́ fún. Naomi ò gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ kí ogun borí Naomi. Ogun ò lè borí Naomi. Àwọn ogun àfọwọ́fà wọn, àwọn ológun yẹn máa borí nínú àbò mọ́lẹ̀. Lágbára Jésù Kristi, kí gbogbo ayé bá Naomi gba àdúrà. Kí gbogbo nǹkan tó wọ́n fi lójú kí gbogbo ẹ̀ kúrò pátápátá. Back to sender ni o. Lórúkọ Jésù kọ́lọ́n bá àkẹ́sì sender torí gbogbo ètò ìṣe Naomi kì í ṣojú ẹ̀. Kí kábíyèsí kan dúró gbọ̀ngbọ̀n kan wá ìrìn kún ìrìn ẹsẹ̀ wọn. Kán mọ bọ́n ṣe fẹ́ gba Naomi. Agbanilágbàtàn ni Ọlọ́run. Ó máa gba kábíyèsí àgbà Naomi là lọ́wọ́ gbogbo àwọn kìnìún, ejò, àkekèé, paramọ́lẹ̀ tí kábíyèsí kó sí ààfin. Holy Ghost fire máa destroy wọn in the mighty name of Jesus. Kí ló dé? Bíbélì sọ pé kí ẹnikẹ́ni kó má ṣe yọ mí lẹ́nu mọ́. Àwọn tó ń yọ Naomi lẹ́nu, kí gbogbo wọn kí Ọlọ́run kó bá wọn wí pẹ̀lú gbogbo náà bínú Ọlọ́run. Kí ló dé? Ẹ má blame Naomi torí kìí ṣẹjọ́ ẹ̀. Ó ní nǹkan kan, òtùmọ̀pọ̀ tún wà nínú nǹkan tó ń ṣiṣẹ́. Ó ní nǹkan kan tó ń ṣiṣẹ́ torí Naomi ò ní lóòótọ́ tí kinní bá ti wọ́n ní tí ìlú bá ti ń dún ní àdújù ó ṣe tán kó fẹ́ yà. Pẹ̀tù ìlú Naomi ò ní yà o. Lágbára ẹ̀jẹ̀ Jésù yóò máa le sí. Lágbára ẹ̀jẹ̀ Jésù yóò máa le sí. Encouragement ẹ̀ yóò máa le sí. Ẹ̀mí mímọ́ yóò máa pọ̀ sí nínú ayé ẹ̀. Ìgboyà Naomi nínú Jésù yóò máa pọ̀ sí lórúkọ Jésù. Ìlú Naomi ò lè yà o. Tógo bá ń jẹ́ ti Jésù Kristi lókè, ìlú Naomi ò lè yà. Agbára Kristi ọba ìyanu.
bẹ́ẹ̀ ni yóò máa pọ̀ sí ní lágbára ẹ̀mí mímọ́, lágbára ẹ̀jẹ̀ Jésù, lágbára Ọlọ́run Olódùmarè. Oore ọ̀fẹ́ Jésù Kristi yóò máa pọ̀ sí láyé Naomi. Naomi fi rẹ̀ lọ́kàn balẹ̀, kò sí nǹkan tó máa ṣe ẹ́. Àwọn ọ̀tá ẹ̀ ò lè yọ̀ ẹ́, ìwọ ló máa yọ àwọn ọ̀tá ẹ̀ tógun bá ń jà. Àfi tó wáyé pé àsìn Ọlọ́run Olódùmarè. Ọlọ́run mímọ́ ọba àyanu, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ògbéni níjà kẹ́rù òbò níjà. Òun ni Ọlọ́run alágbára, òun tá gbẹ́kẹ̀lé, kò dẹ̀ ní dójú tì wá. Ẹ̀yin èèyàn wa, ó ga ọ́, kì í ṣẹjọ́ Naomi o, ẹ fàdúrà ràn lọ́wọ́. Jésù Olúwa wa, àmín. Ṣé nǹkan ni Ashley ṣe yẹn? Bó ṣe sọ ọ́, wọ́n ló nà bọ̀ sí pé kó máa páàkì ẹrù, pé wọ́n fẹ́. Ẹ rí pé ó lágbára. Ọlọ́run á ju gbogbo àwọn alágbára tó ń sọ pé àwọn fẹ́ fìyà jẹ àwọn ọmọ Ọlọ́run máa gbàgbára lọ́wọ́ wọn. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá share, ẹ bá like, kẹ́ bá fi tó kù sí comment section, kẹ́ bá fi tó kù sí comment section, kẹ́ bá mi fi subscribe. Ẹ bá mi subscribe. Ọwọ́ tẹ́ fi subscribe yẹn, ọwọ́ ayọ̀, ire ayọ̀, àánú, àfíà lè máa fi máa ṣe. Lórúkọ Jésù Olúwa wa, àmín.